lẹ́ ń lé o ẹ káàsán láàyè o ẹ lẹ́yìn àyè o. Ẹ káàsán dájú. ẹ pẹ̀lẹ́. Ẹ káàsán bàbá ọkọ mi. Ẹ ra sà ẹ kújọ́ mẹ́ta dájú. Ìyá Junior. Ẹ ra sà gbogbo ilé ń kọ́ sà. ẹ ṣeun adúpẹ́ ẹ ṣe. ibi ìlò sáwá so o fi ilé jàǹràjàǹrà wọn lẹ̀ ìhà yín lọ wá sáwá o ti dà bá wọn ọ̀rọ̀ pàwọ̀ ní gẹ̀ẹ́tì wọ́n sọ pé àyìn náà ló wà àsìbá bẹ́ẹ̀ wo gbogbo téèyàn bá gbé láyé àti èèyàn bá ń ṣe kọ́ máa rútọ́ lọ́hùn ìwọ pa wá lọ́mọ ọkọ̀ àbúrò tèmi Ìṣọ̀lá ìwọ wá sáwá àyìn wo a ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ṣe mọ́tọ̀ ẹbí náà mi sí ọ. wọ́n lè tó kéré nínú ẹrù rẹ àti ètò wo kọ́ lọ ní ilé ìkọ́ lọ ìkó. àwọn ọ̀gbọ́dọ̀ ìjà pẹ́tẹ́ ẹsẹ̀ rẹ nínú ilé mọ́ o sọ́wọ́n jẹ́ sọ kankan fún ọ Junior ntí ọmọ jẹ tí ọmọ mu àtọwọléèwé rẹ gbogbo ẹbí ògbé ọmọ tí a Junior ọmọ tí wà ní Junior. Ṣàánú mi ẹ bẹ̀rù Ọlọ́run tó lè jẹ́ pé gbogbo ìwọ̀n tó dúró yín lò ní hospital ó lé ní ọdún kan èmi àtọ́lọ́hún ẹlẹ́dàá mi nìkan lájọ́ ń jàlábá kiri mi ìrẹ́ bí mi ìrẹ́ nìkan kan ẹ ṣàánú mi bàbá ọkọ mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi nítorí Ọlọ́run mo fi ń bẹ̀ yín. ó ti dáa ọ̀kàrẹ̀ ọ̀ràn mi ń sẹ́bìnù ìyá Junior ọ̀ràn mi ń sẹ́bìnù mo ti wá láìkẹ́ báwo mo tún ti gbá tiẹ̀ sí o sórí èmi náà ó jìṣẹ́ rẹ fẹ́ bí ó sì mọ̀ pé ẹbí wa olórí ẹbí wa àgbákò ni tí wọ́n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ tí bá jíṣẹ́ rẹ fún bàbá lóògùn ọ̀fẹ́ bàbá wo sórí ètò ìfẹ́ sọ fún ọ ní wípé inú ilé òun ó ti dèwọ̀ fún ọ ẹbí sì yọ̀ǹda rẹ o ẹbí fún ọ ní yọ̀ǹda sọ̀rọ̀ pàyè rìmárì ti wà tó bá ti kó gbogbo ẹrù rẹ tán ìwọ gbogbo tó tún máa tọ́jú Junior àwò fún ọ sálọ rìmárì lọ́fẹ́ tó bá wù ọ gbogbo owó iléèwé rẹ lásán ìwọ wo má jẹ́ kí n tán o tá a bá rí ọ̀nbẹ o gbogbo ọ ọmọ yìí pé olórí ẹbí wa àgbákò ni tọwọ́ olórí ẹbí bá bà ọ ìsọlóògùn bàbá wo afọ lọlọlọ gbogbo ẹbí wa fọ lọlọlọ Ọlọ́run ò bí ọ Ọlọ́run yóò bí ọ ó rí. Èdè bẹ̀rẹ̀ Ọlọ́run bàbá ọkọ mi ẹ ṣàánú mi ìjọ torí ọjọ́ ẹ ṣe. ẹ má bínú o omi ilé ọ̀kan yẹn gbóná ni o torí ẹ̀ mo ṣe ní kọ́ba yín rà ní ìsàlẹ̀ bẹ́ẹ̀ yẹn ó tutù dáadáa kẹ́ lè gbádùn oúnjẹ yẹn o. ẹ̀jẹ̀ máa kó pẹ́ o. wọn ò ní pẹ́ má wọrí. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀ mà kí lẹ fẹ́ rà o. Ẹjọ́ mà mo ní ìdìrànlọ́wọ́ yín ni ẹjọ́ mà ọmọ yín má lè bí ń pa ẹjọ́ fún mi lóúnjẹ fún. ọmọ tèmi ebi ń pa ọmọ mi Ọlọ́run ò ní jẹ́ ọmọ tèmi ti dáná fún tí wọ́n ti jẹun tó ti lọ skul tó ti yóò bá mi òun lè wá ní ọmọ yìí lè bí ń pa ebi ò pọ́ ọmọ tèmi o. mo yálò yóò bá lò ní ẹjọ́ mà ọmọ mi yìí lè bí ń pa ẹjọ́. mi ò lè fún yín o ebi tí mo ti kí láti aago 4 sídìí ráìsì tí mò ń kọ́ná tí bá mú yín bá ṣe ń kùlé ẹ rí bí mo ṣe ṣe wàhálà kí n tó wá pàtẹ síbí ẹ lápá méjì ẹ fi ṣiṣẹ́ ẹ kí n ṣarọ ẹ ṣiṣẹ́ ẹgbẹ́nu èmi ni mo fún yín lóyún ni. ẹjọ́ mà ọmọ ìkéré ìnìkẹ́ ẹ wo tọ́lọ́run mọ́ mi lára ọmọ ìkéré náà mo fẹ́ fún un. ká ní mi ọ̀rọ̀ tọ́lọ́run ni màá ti domi lé yín lórí láti wá láàárọ̀ kùtùkùtù tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọjà kẹwàá stop àwọn kọ́sítọ́mà mi ẹjọ́ torí Ọlọ́run mi ò lè fún yín lóúnjẹ ẹ pàṣẹ fún jàlọ ìyá mọ́ ń kele ẹ jẹjẹjẹjẹjẹjẹ kóra yín kẹ máa kóra yín lọ. ẹ má bínú ẹ tètè ẹjọ́ ẹ má dá àwọn kọ́sítọ́mà lọ́wọ́ ẹ tètè máa lọ. ọkọ mi Samuel bring your plate ọlọ́wọ́n adá ẹ sí ìyá ẹ ti ṣiṣẹ́ ní ìṣó tí kò fún ẹ kó wá ra ráìsì. How are you? Eléyìí ló jáde ọmọ adá fẹ́ wá sórí rẹ̀. As usual. As usual. As usual ni yé ti ṣiṣẹ́ nìsín ó fún lówó ó wá róúnjẹ ó máa every time láàárọ̀ ó máa ń sún usual pẹ̀lú owó ẹ̀ lọ́wọ́ ni ẹ wá débi rẹ̀ wọ́n bá mi sọ pé ọmọ yẹn bí àpò ọmọ yẹn bí onípa ọmọ tèmi o. Gbogbo gbà usual ni láàárọ̀ wọ́n máa make sure pàwọn fún lówó ẹ débi ẹ káàárọ̀ o ebi ń pọ̀ ọmọ yín ìmọ̀ ọmọ ẹ̀tẹ̀ bí ń pa ọmọ tèmi tó ti wà ní skul àtàárọ̀ ó tẹ̀ la máa rí gbà ṣíwọ́ jàre. Samuel, I help you to put fish well so that you can belle food well you hear? Ọlọ́run ò ní jẹ́ kó máa tọrọ kiri.
ọmọ wọn bí ń pọ̀ ọmọ yín. ọjọ́ àwùjọ ló fẹ́ sọ sọ́dí o adúpọ̀ máa gbé mọ́ńkẹ́lẹ́ kan máa tọrọ mọ́ kiri ọlọ́dẹ ṣe ọkùnrin ni wọ́n táwa ní kọ́ lọ kàwé wọ́n máa rìn gbèrè kiri wọ́n máa tọrọ wọ́n máa tẹ̀lé ọkùnrin kiri olódì yẹn bí ń pọ̀ mọ́ wọn. wọ́n máa fẹsẹ̀ ìgbàlẹ̀ òṣì kiri ká ń gbé mọ́ńkẹ́lẹ́ dání ebi ń pa mọ́ yín àwọn tẹ̀mí tó ti lọ sùn. Good morning, ma. I heard the conversation about you and the rice selling woman. Eat. No, I don't want. Take it to school. That's all you will eat in the school. Let the poor boy eat. When he wakes up, he will be crying for food. Let the poor boy eat. Don't worry about my baby. God is there for us. For God's sake, when he wakes up, he will be crying. Thank you. God will bless you. tó yẹ kó mọ̀ ìjẹ́ school ó wá sọ̀rọ̀ èdè good Samaritan ó lọ gbóúnjẹ fún ya Mọ́ńkélé tí ìyá èdè dààmú láti fún lọ́wọ́ pé kó fi jẹun school ara mọ́ òrírí o kí wọ́n ló fẹ́ jẹ báyìí school ya Mọ́ńkélé náà mọ̀dọ̀ oúnjẹ ó dà àwa bá mi bí báyìí. Thank you, but please wait. What is your name? My name is Samuel. Okewumi Samuel. You'll be great. You'll be great. You'll be successful in life. Thank you very much. You shall overcome all your enemies. You shall be great. Your son shall be great. Amen. Thank you very much. Okewumi Samuel. I will always remember you in prayer. Thank you. You'll be great. Ara mo rí o. Kẹ́ máa wọ ọmọ yìí. Àdìbò bàbá. Come. The money that your mama also give you make you come use and buy food here. Mo wá tó ń jẹ yẹn fún ẹ. Ó wá lọ gbé fún ya Mọ́ńkélé tó lápá tí ó lè fi ṣiṣẹ́, tó lẹ́sẹ̀ tí ó lè fi ṣiṣẹ́, tó lójú láì ṣàfọ́jú. Àbí nígbà tó gbé yẹn kí ló fẹ́ lọ jẹ ní school? Empty cooler. Ó ti dà. Ìpàdé dọ̀sán. Màá rí mọ́mì ẹ̀. Àbí ẹ̀ máa wọ ọmọ ìsọ. Gbogbo tí mo ti ẹ̀ sọ ọmọ yóò fún mi lésì. Kò burú. Ó dọ̀sán. Màá lọ rí mọ́mì ẹ̀ lé pé ó jẹun látàárọ̀ o. Who's there? It's me, Mom. Come in. Thank you, ma. God bless you, ma. Ekas. Yes, ma. Ẹkùjọ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú ma. Ẹran ma. Yes, ma. Ẹ̀dẹ̀ kò tọ́jọ́ wọn ní. Àwa nìyẹn dẹ̀ kí ẹkú gbogbo gbára. Ẹkú kẹ́ máa patro gbogbo gbà lọ́mọ yín patronize wa. It is well, ma. Àwọn ṣé kò sí ṣá. Ara morímoró rí elógbò látẹ̀lé ni. Okay. Lára Samuel dẹ̀mí àbí kílẹ̀ pẹ̀lúkọ̀ mọ́ yín. Samuel nìkan náà. Tó máa bá mi lóúnjẹ wọn yín. Bẹ́ẹ̀ni. Ṣàdédé ni mo rí obìnrin ló bá ń bọ̀ ló gbọ́mọ náà bí ọmọ ń kélé pálágbá ló bá wá mọ́mọ́ ẹ̀jọ̀ ebi ń pò òun ọmọ òun gùn tí ì jẹun ẹ ṣàtì ẹ̀bùn fọmọ òun lóúnjẹ mú ní ẹ mọ̀ pẹ̀lẹ́ ìyá kídì tòbídò èmi tí mo ti jí látago 4 kí n wá fún ọ tó jí láago 7:30 ló jẹ́ kó fún ọmọ tiẹ̀ láì ṣe parọ́ ni ẹ mo léwèrè dáná ẹsẹ̀ ò bá lè tèbètèbè bẹ́ẹ̀ lọ́mọ nǹkan bí ọmọ yà sí yẹn kò pẹ́ mo rí Samuel lóde ló bá dẹ̀ gbòkúlà fún mi ọkọ mi eléèlò ló máa ra ó ní mọ́mí àṣìṣúà má dẹ̀ ṣìṣúà sínú ìtò wá jọ mi lójú bẹ́ẹ̀ gbé Samaritan láwọn yẹn o ó gbé oúnjẹ tí mo tà fún ó dẹ̀ lọ gbé fún ìyá Mọ́ńkélé táwọn wí. Ó gbé oúnjẹ school bá kó jẹ ní school ọmọ yìí dẹ̀ lọ gbé fún. ẹbí ti máa parọ́ mọ́ òun ló jọ mí lójú mo fi ní má wá fẹ́ gbọ́ ọmọ ìsún jẹ ló jẹ dé. ẹ wò madam ẹ má wulẹ̀ sọ̀rọ̀ jìnnà ẹ jẹ́ kí n gbé jáde. Samuel. Yes, mommy. Come here. I heard something now. It
Is it true you gave your break time food to a stranger? Yes. Why? Why would you do that? Because that woman was holding a baby boy and that baby was crying of hunger. Then they told us at church yesterday that we should be cheerful givers. Okay. And my daddy always said, cheerful givers shall not lack. And you said people should be doing good in this world. Yeah, I said so. So, but what do you now eat in school? Come. As God will provide, one of my friends did a birthday party today. Wow. And they gave us biscuit and winners. That's very good. It's good. So, are you okay with that? Yes. Are you sure? Yes. So what are you doing inside now? I'm not doing my assignments. No problem, you can go back to it. Ṣé ẹ ti bá ń tọwọ́ náà nìyẹn? Just like that, ẹ ti bọ́ ọmọ tí ń tọ́ nìyẹn. Kí lè fẹ́ kí n ṣe? Ṣé ọmọ oúnjẹ tó yẹ kó jẹ school? Kí lè fẹ́ kí n ṣe? Ṣé fẹ́ kí n gé orí ẹ̀ torí pé ó ṣòrí? Ṣé ọmọ oúnjẹ tó yẹ kó jẹ school? Ó fi gbé fún ìyá Mọ́ńkélé. Oh, madam, nǹkan tó yẹ kẹ́ ṣe, ó lọ́mọ yẹn ṣe. Ṣé understand? So far tí o ti jẹ yín lówó, àbí kò sanwó yín ni mà? Ẹ̀yin ò kì í jà wá lówó. So ẹ má wọlé ó dá kí èèyàn máa ṣoore. Ṣé understand? Ẹni tó bá ń ṣoore, ó máa róore gbà ni. So nǹkan tó mọ yẹn ṣe kò tí ì sí nǹkan tó burú nínú. Nǹkan tí mo fi kọ́ nìyẹn. Ọdún àti bàbá ẹ̀ fi kọ́ ni. Ṣé understand ma? Ó ti wá yé mi dáadáa báyìí. Ẹ má bí ẹ ṣe. Yes ma. Ẹ ṣe gan ma. Omi tẹ bá nà. Màá tì. Ẹ ṣe. Yes ma. À pàdé láàárọ̀ yìí. Àti ẹ̀ wá mú nǹkan tó dé báyìí tí gbogbo ẹ̀ wá dá páropáro bí ìkómọ wèrè yìí. Gbogbo àga bẹ́ǹchì ló wà lẹ́yìn. Ṣáwọn èèyàn wá jẹun wọn ni. Àbírú kí lélẹ́yìí báyìí? Ọlọ́run ṣe ọmọ kékeré bẹ́ẹ̀ òun ò lè ṣe kó má ló ń jẹ lójúmọ́. Olúwa ṣeun àdúrà gbà. Samuel, you no buy food today ni? You no buy food, your mommy cook for you. Thank you, ma. God will bless you, ma. I am tired of your food. Tired of my food? My soup do not sweet. You shall sell in Jesus' name. Ti yé mi àbí torí ọ̀rọ̀ alápá má ṣiṣẹ́ wèrè tó ní fóun lóúnjẹ lọ́nà tí mi ò fún. Torí ẹ̀ ló ṣe ní ìyà tired of my food. Kò burú o. Ọlọ́run á ṣe ìyanu. Omi tí mo kú máa mú kò ní kọjá inú mi mú dẹ̀ nígbàgbọ́ pé máa tó oúnjẹ yìí. Kílẹ̀ tó ṣù máa tà tán. Oúnjẹ elédè náà ló rà.